ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. A kó palẹ̀mọ́ ọdún kérésì á wọlé bá wa láyọ̀ àtàlàáfíà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin old subscribers àtẹ̀yin new subscribers. Ẹ ṣé gbogbo bẹ́ẹ̀ ṣe ń share gbogbo àwọn videos wa, tẹ̀ ń comment, tẹ̀ like, gbogbo ẹ̀ lárí. Ọlọ́run Elédùmarè á nífẹ̀ẹ́ gbogbo yín o. Ọdún ayọ̀ ni gbogbo wa máa ṣe o. Bí a ṣe gbọ́ o, ó yà wá lẹ́nu nǹkan tí àǹtí wa chọ́ọ̀chì tó wá lọ sákúrẹ́. Bí a ṣe gbọ́ allegedly wọ́n ní ó dàbí ẹni pé wọ́n lọ wo ilẹ̀ wò. Wọ́n ní ó dàbí ẹni pé wọ́n lọ wo situation, kan lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Àkúrẹ́ pẹ̀lú Queen Naomi. Wọ́n ní ìgbà tán débẹ̀ wọ́n ní àwọn gateman yẹn bí wọ́n ṣe béèrè Queen Naomi, wọ́n ní sister Queen Naomi ló wà ní ilé, àwọn ni wọ́n ń tọ́jú Tádéníkáwò. Wọ́n nígbà tó débẹ̀ wọ́n ní gateman ò jẹ́ kó wọlé. Wọ́n ní kò pẹ́ bí ìṣẹ́jú díẹ̀ ni àwọn boys bá ya bò wọ́n. Wọ́n ní nǹkan tó ń fi ojú àǹtí wa fashion rí. Wọ́n ní àǹtí wa fashion da omi lójú báyìí ni. Wọ́n ní àwọn arákùnrin ní kí ló ń wá, ta ló ránṣẹ́ sí ẹ, ṣé palace ẹ débí, ṣé ilé ẹ débí, kí ló ń wá, kí ló ń wá wọ́n láǹtí wa ń gbọ̀n báyìí. Bá a ṣe gbọ́ ọ allegedly o, wọ́n ní wọ́n ya bo àǹtí wa. Wọ́n nítorí gateman gan ò jẹ́ kán wọlé. So ibi iwájú gate náà ká wọn mọ́, làwọn boys ká wọn mọ́. Wọ́n náà ṣẹ̀rù bà àǹtí wa, wọ́n ní àǹtí wa sá jáde nínú mọ́tò ni. Àti driver wọ́n náà méré. Ẹ̀yin èèyàn lé. Bóyá tó máa ń ṣe báyẹn fún wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan, bóyá wọ́n á gbénu palace tí bàbá Wẹ̀rin ńlá fi wọ́n sí. Kí ló ń wá kiri? Ìwọ àǹtí wa chọ́ọ̀chì, ìwọ náà ló dá gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sílẹ̀ nínú palace bàbá Wẹ̀rin ńlá. Bẹ́ẹ̀ ṣe fọwọ́sowọ́pọ̀, torí bí a ṣe gbọ́ wọ́n ní àwọn ni wọ́n lọ ń bá àwọn family táwọn ọmọ wọn kú tó ń kóná sí ọ̀rọ̀ wípé kí wọ́n máa riot, kí wọ́n máa pariwo àwọn ò ní gbà o, àwọn ò ní gbà o, àfi tí Queen Naomi bá ṣẹ̀wọ̀n o, àwọn ò ní gbà o. Ojú dẹ̀ ti gbogbo yín. Bí a ṣe gbọ́ gan wọ́n ní àwọn governors wọ́n náà ti dìde sí ọ̀rọ̀ yẹn. Torí ọ̀rọ̀ prize giveaway event yìí ó ṣẹlẹ̀ ní Anambra tó jẹ́ pé àwọn èèyàn kú gan. Ó ṣẹlẹ̀ ní Abuja tó jẹ́ pé àwọn èèyàn kú. Ṣùgbọ́n àwọn àǹtí wa gbogbo yìí wọ́n bẹ̀rẹ̀ sí dá gbogbo nǹkan rú. Wọ́n ń finá mọ́ ọ̀rọ̀ yìí. Wọ́n ń tọ àwọn family tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ sí, wọ́n ń tọ̀ wọ́n lọ, wọ́n ń finá mọ́ ọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn lé. A sọ wípé kò dùn Queen Naomi. Ó dùn wọ́n. Ó dùn àwa gan tá à ń sọ̀rọ̀ yìí. Torí ọmọ kò ń ṣe nǹkan kékeré kí ọmọ èèyàn tójú èèyàn kú. Ṣùgbọ́n kí ló dé, kí ni Queen Naomi ṣe fún yín? Especially Sissy wa fashion yìí. Àti kí ni Queen Naomi ṣe fún yín? Kí ni ó ṣe fún yín Sissy wa chọ́ọ̀chì? Kí ni Queen Naomi ṣe fún yín? Ẹni ẹlẹ́ni ilé ọkọ ẹ̀ ló wà tẹ́ fi wá da ogbó lé ọkọ ẹ̀ rù. Kò tún sọ̀rọ̀, ó ń wò yín still yet ẹ̀ tún fi lọ́kàn balẹ̀. Event tó fẹ́ ṣe kò ṣe no palace. Ìta ló ti lọ ṣe. Kí wá ló dé? Kí ló dé? Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní wọ́n kó àyà já àǹtí wa o. Wọ́n náà dẹ́rù bà á pé láyéláyé ẹ̀ kó má tó wá sákúrẹ́ mọ́. Inú palace wọ́n bẹ̀ ni kó jókòó sí. Kó má wá sákúrẹ́ mọ́ torí Àkúrẹ́ ò ń ṣe ilé ẹ̀, kò dẹ̀ ń ṣe ibi tó yẹ kó wá. Kí ló wá ranjú rán fún? Ẹ dẹ̀ mọ̀ pé nǹkan táǹtí wa bá wá ó lè lọ sí oríṣiríṣi ọ̀nà tó jẹ́ pàwá yìí ò lè sọ. Ẹ gẹ́ẹ̀tì nǹkan tí mò ń sọ ẹ̀yin aráalé. Kí la mọ̀ tó lọ ṣe ń bẹ̀? Kí la mọ̀ tó wá lọ bẹ̀? Kí la mọ̀ tó lọ ṣe ń bẹ̀? Honestly, advice mi gan ni pé kí Queen Naomi kàn change environment wọn.
honestly torí àwọn èèyàn burúkú yìí kọ́ change èèyàn kan tiẹ̀ ń test mi lórí gist pé kí wọ́n relocate kan tiẹ̀ lọ sinmi ná and that will be the best thing but wọ́n lè lọ ní ìsìn torí wọ́n ṣì ń lọ sí police station wọ́n ṣì ń ṣe investigation wọ́n lè lọ ní ìsìn tó bá parí investigation kan lọ sinmi tó bá jóṣù kan àwọn àti Tadé ní káwò kan lọ sinmi because wàhálà yìí ti pọ̀ jù àwọn àǹtí wa yìí àfi kọ́lọ́ ń ṣàánú fún wọn o kọ́lọ́ ń ṣàánú fún wọn kán rí pé ìgbésẹ̀ táwọn ń gbé yìí kò bójú mu bẹ́ẹ̀ náà ni a gbọ́ pé àǹtí wa ó gba ọ̀jájá mọ́ ọ lọ wọ́n ní bó ṣe lọ bòráàgì ẹ̀ mọ́ bẹ́ẹ̀ nìyẹn àwọn boys wọ́n lọ bòráàgì ẹ̀ mọ́ bẹ́ẹ̀ pé tí àwọn bá tún gbọ́ ipe wọ́n ní ọwọ́ nínú nǹkan tó ṣẹlẹ̀ ní Ìbàdàn ipe nǹkan tí àwọn máa fi ojú ẹ̀ rí ẹ̀yin èèyàn lè kì í ṣe nǹkan kékeré wọ́n ní tí àwọn bá gbọ́ pé àǹtí wa lọ́wọ́ ní nǹkan tó ṣẹlẹ̀ sí Ìbàdàn sí àwọn ọmọ yẹn wọ́n ní nǹkan tí àwọn máa fojú ẹ̀ rí pé kì í ṣe nǹkan kékeré nǹkan tá a gbọ́ nìyẹn yóò bá wọn lọ sọ́jàjà mọ́ yóò dẹ̀ bá wọn gbénu palace bọ̀ nǹkan tá a gbọ́ làwa torchlight sí allegedly ọlọ́run á yí yín padà o èmi ò mọ wàhálà tẹ́ ń bá kiri ẹ wo àǹtí wa ó ti jókòó ara ẹ̀ jẹ́ ó ti fi yín sílẹ̀ kẹ́ máa jàjà yín kiri ó dẹ̀ ní ìsinmi kí ló dé tẹ̀yin ò wá ìsinmi ọkàn fúnra yín kí lẹ̀ ń lé kiri kí lẹ̀ ń wá kiri kí ni wàhálà tẹ́ ń wá kiri kí ni wàhálà tẹ́ ń wá kiri Queen Naomi ò ń ṣe ìyàwó tó yẹ pé kábíyèsí ẹ̀ṣẹ̀ fi kábíyèsí ti fẹ́ wọn kán tó fẹ́ yín kí wàá ní wàhálà yín kí lẹ̀ ń lé kiri bàbá Wẹ̀rin ládẹ́ ni kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe àwọn ò lè fi ìyàwó àwọn sílẹ̀ pé ìzáídà kẹ́ ẹ tètè gbá kámú kẹ́ ẹ give up kò já bó ṣe jẹ́ ẹ̀yin aráalé ọlọ́run á bá mi dúró ti Queen Naomi àti kábíyèsí o ìfẹ́ tó wà láàrin wọn wọ̀n ní tú wọn ká o Queen Naomi ẹ fira yín lọ́kàn balẹ̀ kò sí nǹkan tó ń bọ̀ lókè báyìí tí ilé ó gbà ọlọ́run á wà pẹ̀lú yín ọlọ́run á dúró tì yín ọlọ́run á gbàdúrà yín gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílé bí mo ṣe máa ń sọ allegedly ní gbogbo nǹkan tí mo wá sọ o mi ò bá kábíyèsí àti Queen Naomi mi bá wọn gbé inú palace nǹkan tá a gbọ́ làwa torchlight sí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi ọdún tá à ń wọnú ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí ní agbára ọlọ́run tó ń parí lọ yìí kò ní dìwà ní mẹ́rù lọ o láyọ̀ àti àlàáfíà ni èmi àti yín àjọ máa ṣe ọdún 2025 tó ń wọlé bọ̀ ní agbára ọlọ́run orúkọ mi ni Máṣọ́lá Yorùbá ni mò ń sọ lórí ìkànnì yìí à ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì ẹ̀yin èèyàn lé à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà tẹ́ bá ti subscribe tẹ notification bell yín so that tẹ́ bá ti post any gist ẹ máa rí òkè òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ó subscribers fún àdúrótì yín lórí channel yìí àtẹ̀yin tẹ̀ ṣe darapọ̀ mọ́ wa ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o ẹ̀ ní tọrọ jẹ ẹ̀ ní tọrọ mu ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV ń kí yín o.